wọ́n ti wá ní orí ọ̀fẹ́ ẹjẹ́ àmọ́rọ̀rọ̀ tá a máa sọ nítorí pé brọ́dà wa míì tó ṣì wà ń bẹ̀ Nnamdi Kanu tá à ń gbàdúrà kó náà rí ojú rere. tá a ránṣẹ́ ohun burúkú ò ní fọ̀ sí wa o. ẹ má bẹ anybody jà ẹ má pa Yorùbá nation ẹ wà lórí ọwọ́ yín bọ́kọ́ ẹ fagídí gba Yorùbá nation ẹ tó bẹ́ẹ̀ o so ẹ. ẹ kò dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ mi kò jẹ́ tuntun mọ́ wípé òmìnira tí gbogbo ayé ń pariwo fún olóyè Sunday Igboho Òòṣà ló ti wà ní ìkàlẹ̀ báyìí. Bákan náà ìgbàgbọ́ púpọ̀ wà wípé lẹ́yìn ìpàdé tí ẹni tí ń ṣe Olúbàdàn ti ìlú Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láìpẹ́ yìí pẹ̀lú àwọn ìpàdé tí àwọn bíi Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyè ṣe pẹ̀lú ààrẹ òun ni ó bí ìgbésẹ̀ ìtúsílẹ̀ àti òmìnira fún olóyè Sunday Igboho. Ní báyìí wọ́n ní àwọn Fúlàní ti dáràn àwọn Fúlàní darandaran wípé ọkọ̀ ya wọn dé ìbẹ̀rù dé fún wọn kí wọ́n tètè máa fi gbogbo àwọn agbègbè ilẹ̀ Yorùbá sílẹ̀ níbi tí wọ́n ti ń da omi àlàáfíà ìlú rú. Nǹkan tí mo wá fẹ́ sọ lásìkò yìí wípé lóòtítọ́ àti lódodo olóyè Sunday Igboho yóò máa padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ̀yin rò wípé ó yẹ ká fún arákùnrin yìí ní ìsinmi? Ṣé ẹ rò wípé kò ní ti yá jù tá bá bẹ̀rẹ̀ sí ni mú ọ̀rọ̀ àwọn Fúlàní lọ sí iwájú rẹ̀ tá ń fa sọ́tún tá ń fa sósì? Òun náà ní ìgbé ayé tiẹ̀ náà tó fẹ́ gbé òun náà dẹ̀ ní plan tiẹ̀ fún ayé àti àwọn mọ̀lẹ́bí ẹ̀. Lótìtọ́ ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá púpọ̀ púpọ̀ kò sì ń fẹ́ kí ẹ̀gbin kankan kó ta bá ọmọ Yorùbá nílẹ̀ Kóòtù Òjìrè pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran. Ní báyìí mo wá ń rọ̀ yín ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè àsìkò yìí jẹ́ àsìkò tó yẹ ká máa dunnú ní tòótọ́ ó jẹ́ àsìkò tó yẹ ká máa yọ̀ ṣùgbọ́n má jẹ́ ká gbàgbé àwọn ènìyàn tí wọ́n kópa ribiribi láti rí pé ìgbésẹ̀ yìí wá sí ìmúṣẹ. Òmìnira olóyè Sunday Igboho yìí ó jẹ́ ohun tí àwọn èèyàn fẹ́ ó dẹ̀ ti wáyé. Ẹ jẹ́ ká wò ó from another angle. Ẹ má jẹ́ ká rush olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká fún wọn ní ìsinmi kódà táwọn náà bá fẹ́ sọ wípé àwọn fẹ́ dá ìjà kan àwọn fẹ́ kojú àwọn èèyàn kan ẹ jẹ́ ká sọ fún wọn pé ẹ ní sùúrù ọ̀rọ̀ ìkìlọ̀ yín lásán ìbẹ̀rù ni. So ẹ kò sì máa wà níbi tẹ́ bá wà tẹ́ bá dé sí orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn ibi tó yẹ kẹ́ lọ láti lọ kí wọ́n pé ẹ ṣé o ẹ débẹ̀. Ìfẹ́ tí àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Kóòtù Òjìrè ní sí yín kì í ṣe ìfẹ́ tí ó ní òdiwọ̀n rárá. So ohun tí èmi kàn fẹ́ sọ fún olóyè Sunday Igboho ni pé ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹni lọ́kàn wípé ẹ fẹ́ wá ṣe àtúnṣe ní ilẹ̀ Yorùbá ni ẹni lọ́kàn láti wá ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ láti gbà wọ́n là lọ́wọ́ àwọn Fúlàní ṣùgbọ́n kì í ṣe ní kíákíá díẹ̀díẹ̀ ẹ sọ tẹ́rẹ́tẹ́rẹ́ ní dìbò ẹ má jẹ́ kí àwọn èèyàn tì yín ní ìtìkùtì wípé ó yá ẹ wá gbà wá bíbá yìí ẹ wá gbà wá bíbá yìí. Mo dẹ̀ lérò pé ẹ̀yin náà ti kẹ́kọ̀ọ́ látara ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ sí lẹ́yìn ọdún náà lọ́hùn kò sẹ́ni tó gbàdúrà pé kíró ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n eléyìí àǹfààní ńlá tí ó tún wọlé tọ̀ yín yìí ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀ dáadáa fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn èèyàn tó bá yẹ kẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ ẹ má jẹ́ káwọn èèyàn kọ ẹ̀yìn yín sí àwọn èèyàn kan nílẹ̀ Kóòtù Òjìrè ẹ jẹ́ ká fọwọ́ sowọ́pọ̀ nítorí ìfọwọ́sowọ́pọ̀ nílẹ̀ Yorùbá ló lè mú wa achieve nǹkan tí gbogbo wa ń lépa wípé àwa náà a fẹ́ dá dúró àwọn Yorùbá náà a fẹ́ ní òmìnira tiwa ẹ̀yin tí ní òmìnira tí ó wá kù ti Yorùbá báyìí ẹ jẹ́ kí gbogbo ẹ kó lọ ní ìrọwọ́rẹsẹ̀ kó má mú ariwo dání nítorí àwọn ará bíi wọ́n ṣe wà ní àwọn ipò kan nínú ìjọba tí wọ́n bá tún gbọ́ wípé ẹ ń gbé àwọn ìgbésẹ̀ kan ó lè ṣeé ṣe kí wọ́n máa lọ fẹjọ́ yín sùn káàkiri ẹ dẹ̀ mọ irú àwọn èèyàn tẹ́ni yín ṣe àdẹ̀dúpẹ́ pé àwọn ọ̀tá yín bíi Muhammadu Buhari ààrẹ àná ó ti wọ́ká ilẹ̀ sùn ọ̀kan nínú wọn náà ó ṣì ń kojú ẹ̀sùn lọ́wọ́ Abubakar Malami ìyẹn náà ṣì ń kojú ẹ̀sùn lọ́wọ́. So bẹ́ẹ̀ ṣe ń dé yìí ẹ wá dé sínú ayọ̀ ẹ wá dé sínú ìbùkún ní ìrọ̀rùn ní ìgbà yín máa jẹ́ fún wa tẹ́ bá ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà. So láìpẹ́ láì jìnnà ẹ máa rí olóyè Sunday Igboho ní orílẹ̀-èdè Nàìjíríà. Congratulations to you olóyè Sunday Igboho. Eléyìí tí mo fẹ́ fi kún ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ Ìbàdàn ẹ má gbàgbé lọ́jọ́ ayẹyẹ ìfinijoyè ayẹyẹ ìgbádé
ti Olúbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà béèrè nǹkan kan lọ́wọ́ ààrẹ pé àwọn náà fẹ́ ìpínlẹ̀ tiwọn o. Mo láyọ̀ láti sọ di mímọ̀ fún yín pé ọ̀rọ̀ náà ó máa ti ń jọra wọn látàrí bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ náà yẹ̀wò ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ó yẹ kí àwọn ará bíi náà kí wọ́n ní ìpínlẹ̀ tiwọn. So torí náà ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin ti ìlú Ìbàdàn, mo kí yín pé tí gbogbo ẹ̀ bá ń lọ báyìí tí wọ́n dẹ̀ rí àwọn ohun tó yẹ kí wọ́n rí nínú ọ̀rọ̀ yìí, ó yẹ kí eléyìí kó wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n mo láyọ̀ pé ó ti wà ní ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká wo ibi tí ó máa padà yọrí sí nípa bí gbogbo ẹ̀ ṣe ń lọ lẹ́ẹ̀kan sí. Tó bá fẹ́ dàbí everybody, ó lè máa ronú bí everybody. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè, ẹ má gbàgbé láti subscribe, láti share àti láti like kẹ́ lè máa rí àwọn nǹkan báyìí wò lóòrèkóòrè. Títí dìgbà mìíràn, ire o, ire kàbìtì. Congratulations o gbogbo ọmọ Yorùbá, ẹ bá bàbá Sunday Igboho, ẹ bá wọn yọ̀. Congratulations, wọ́n ti free wọn. Wọ́n ti free Sunday Igboho. Sunday Igboho lè wọlé sí Nàìjíríà, kó máa rìn, kó máa yan, kó máa lọ sí everywhere tó bá wù wọ́n. But bàbá Sunday Igboho ẹ súnmọ́ bí, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ́gbẹ́ yín tẹ́ ń fídíò, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ tẹ like button, kẹ́ bá mi share, kẹ́ comment, ẹ kí Sunday Igboho rí, kí gba àwọn fans wọn, kí gba Yorùbá nation kọ́dẹ̀ rí. Congratulations, mo bá yín yọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣí yín lẹ̀. Mo rí àwọn ọmọ yín tó fi dórí Saheed Ire and co tí wọ́n ń dúpẹ́. Àkọ́kọ́ náà èèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, pé Ọlọ́run bá yín yanjú ẹ̀ láṣeyọrí. Ẹlẹ́kejì ń bẹ, ẹ dúpẹ́ lọ́wọ́ Tinubu o, torí pé ẹ dúpẹ́ lọ́wọ́ Tinubu, èèyàn kan lọ́lọ́run lò, Buhari ló bá yín kẹ́ máa wọlé, bọ̀ Tinubu ló ṣí yín lẹ̀. Bọ̀ mo rí pé àwọn èèyàn wọn ò dúpẹ́ lọ́wọ́ Tinubu. Ẹ gbà pé bóyá kinní kan ṣẹlẹ̀ ní Nàìjíríà bíbá kan, ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tó bá lọ bẹ̀ tí kò bá gbọ́ ńkọ́. Mo rí fídíò kan tí Saheed Ire ṣe tó ń sọ wípé Olúbàdàn ọba àṣẹ lọ́ba ń pa. Ọba ò pàṣẹ o, ọba ayé john ló máa ń pàṣẹ o. Gọ́ọ̀mẹ̀ntì ló ní kíni ló láṣẹ ń sìn yìí o. Gọ́ọ̀mẹ̀ntì ló láṣẹ. Bẹ́ẹ̀ mo sọ fún yín, gọ́ọ̀mẹ̀ntì ló ń fi ọba jẹ nílẹ̀ Yorùbá. Ọba Yorùbá ò lẹ́nu mọ́ o pé ọba Ìbàdàn pàṣẹ fún Tinubu kó fi Sunday Igboho lẹ̀. Wọ́n pàṣẹ, wọn lọ bẹ̀bẹ̀ ni o. Bàbá Sunday Igboho ẹ má yẹ kí Yorùbá tì yín pa ẹjọ́ torí Ọlọ́run. Wọ́n ti free yín lẹ́sìn, wọ́n ti free yín, tẹ bá dé ẹ fọgbọ́n ṣe o. Sunday Igboho èèyàn kò ní lágbára ju gọ́ọ̀mẹ̀ntì lọ. Ṣẹ́rí lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì, ẹ má yẹ ká tanra wa àfọmọ́ tó bá fẹ́ kú, àfọmọ́ tó bá fẹ́ tẹ́ o. Ẹ̀dá kan ò lágbára tó gọ́ọ̀mẹ̀ntì. Àwọn kan máa ń sọ wípé àwọn àjẹkọ̀ lọ́lọ́run gbélé ayé fún. Àṣìṣọ ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ rádaràdà, ọ̀rọ̀ jákujàku ni pé àjẹ́ lọ́lọ́run gbélé ayé fún. Rárá, Ọlọ́run ló ní ọ̀run, Ọlọ́run ló lágbára, Ọlọ́run ló ní ilé ayé. Bọ̀ àwọn tó fi ṣe àrólé lórílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ta wà àwọn gọ́ọ̀mẹ̀ntì everywhere, àwọn gọ́ọ̀mẹ̀ntì ni. Gọ́ọ̀mẹ̀ntì máa mú àjẹ́, wọn babaláwo, wọn máa fa àwọn pásítọ̀ tó bá ṣì wà wù. Kò sẹ́ńtì gọ́ọ̀mẹ̀ntì ò lè arrest. Kò sí bó ṣe lè lágbára tó gọ́ọ̀mẹ̀ntì máa arrest ẹ. Ẹ wá sọ pé ọba kan ló wọ́n lọ bẹ̀ Tinubu ni o. Buhari ló bá Sunday Igboho, bọ̀ Tinubu ló ṣiṣẹ́ yẹn. Ẹ kí wọn pé wọ́n ṣe, gbogbo yín, gbogbo èèyàn Yorùbá nation, gbogbo yín tẹ̀lé Sunday Igboho, ẹ má tún fa wàhálà sí Sunday Igboho lọ́rùn. Torí àgàgà Saheed Ire yẹn, mo rí pé nínú fídíò tó ń ṣe òun sọ̀rọ̀ nígbà tó pé máa sọ̀rọ̀ bá Tinubu. Ẹ stop nǹkan tẹ́ ń ṣe yìí, ẹ ká mọ̀ nǹkan tá máa sọ. Ẹ jọ̀ọ́ gọ́ọ̀mẹ̀ntì burú o, ẹ̀yin Ọlọ́run àwọn ló kàn, kò ń ṣe àjẹ́ kí n ṣoṣo kì í ṣe alágbára. Then bàbá Sunday Igboho ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́rọ̀ mi, mo fẹ́ gbà yín mọ̀ràn ni, mo fẹ́ advice yín. Alágbára ò kí ń pariwo, jagunjagun ò kí ń pariwo, ẹni tó lóògùn tó bá lágbára kò kí ń pariwo. Níjọ́ kìíní àná ẹ̀yin lẹ ṣokùnfà bí wọ́n ṣe lé yín kó Nàìjíríà. Ṣé tá a máa gba Yorùbá nation? Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation ẹ súnmọ́ ibẹ̀ kẹ́ wá gbọ́. Tí a bá máa pín kò kí ń ṣèjà o. Ẹ wà àwọn Yíbò tó ń pariwo Biafra níbo náà wà lọ́jọ́ tèmi, ọ̀gá wọn dà, wọ́n ti mú, ó ti wà ní ẹ̀wọ̀n. Gọ́ọ̀mẹ̀ntì lágbára gan-an, Ọlọ́run nìkan ló lè mú wọn. Tá a bá máa pín kò ń ṣe bí Sunday Igboho ṣe ń pariwo ńgbà yẹn, wọ́n ti fi ń lẹ̀ sìn. Sunday Igboho ẹ má tẹ̀lé ẹnu, ẹ má tẹ̀lé àwọn Yorùbá. Tá a bá gba Yorùbá nation náà ọlọ́tẹ̀ ló pọ̀ nù wa, a máa padà regret ni, kò ń ṣèpè o, ká máa tẹ̀lé Nàìjíríà ló bá ṣe ń balọ̀ ẹ ká máa balọ̀ pẹ̀lú Nàìjíríà. Torí èmi náà fọwọ́ sí ká pín tẹ́lẹ̀, bọ̀ Yorùbá àdá ìkànnì wa máa jó lọ mò ń wẹ̀ yẹn ló pọ̀ nù wa. Yorùbá máa sọ fún ẹ pé ó yá ẹ ká ṣe nǹkan báyìí, Yorùbá náà ló máa padà lọ bá àwọn tẹ plan nǹkan lórí ẹ pé wọ́n ti plan lórí yín o. Ẹ ní mo bá ṣe máa tú. Yorùbá nation tẹ́ ń pariwo nígbà Sunday Igboho, àwọn Yorùbá gbẹ́yìn ló mú pàṣẹ yín lẹ̀, ẹ̀yin kàn pariwo Yorùbá nation ni. Ẹ jọ̀bọ́ yẹ fi yín lẹ́yìn tẹ́ bá ti padà sí Nàìjíríà, ẹ máa ṣe business yín, ká máa jà fún Yorùbá nation, kò ń ṣariwo. Wọ́n máa lọ tó látòkè ni, látọ̀dọ̀ àwọn British àbí United Nations pẹ̀lú ìwé ni, pẹ̀lú àwọn tó kàwé dáadáa ni, kì í ṣe pé ogun, kì í ṣe pé mo lógun mo fẹ́ no. Tí bá dẹ̀ bá àwọn Fúlàní jà náà, ẹ má pariwo kòtò bá bá sọ fún Tinubu ẹ̀kọ́ ṣì ń lẹ́fẹ̀ẹ́ lọ bá àwọn Fúlàní no. Tí wọ́n sọ pé lógun ni, ẹ lè rán oyin sí wọn, ẹ lè rán agbọ́n sáwọn Fúlàní kọ́ lọ ta wọ́n dànù, dandan kọ́ ni kẹ́ pariwo ẹ fẹ́ jà náà. Bẹ́ẹ̀ dé yìí ẹ wà quiet ẹjọ́ torí Ọlọ́run, ẹ wà quiet. Sunday Igboho ẹ̀yin mo bá wí, mo advice yín ni o. Tẹ́ bá ti padà sí Nàìjíríà, ẹ má bẹ anybody jà, ẹ má pariwo Yorùbá nation, ẹ wà lórí ọwọ́ yín. Bọ́kọ́ ẹ fagídí gba Yorùbá nation ẹ tó bẹ́ẹ̀ o. So ẹjọ́ torí Ọlọ́run Sunday Igboho bọ́ ẹ ṣí yín lẹ́yìn, ẹ má anybody tí yín ti kú tí o. Àwọn ọmọ Yorùbá ẹlẹ́bọ̀dẹ̀ ló pọ̀ nù wa o. Ẹnu yín ò ní kò, because olórí gan àti bí olórí gan lẹ́tí máa bẹ̀rẹ̀ wàhálà. Ẹ ní mẹ́rin tó máa jó lórí Yorùbá nation, ẹ bẹ̀ sí máa jà káàkiri, ẹ máa bára yín jà láàrin Yorùbá ẹgbẹ́ yín náà ni. Èmi fẹ́ jẹ́lé ló máa nǹkan tó máa padà ṣẹlẹ̀ ní Yorùbá nation nìyẹn. So Sunday Igboho ẹ̀yin máa ní bá sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ tẹ́ bá ti ń padà sí Nàìjíríà, ẹ máa lọ nínú yàrá yín, kẹ́ máa jáde, kẹ́ máa ṣe business yín, ẹ má gbé Yorùbá nation sórí o. Ẹni tó bá dẹ̀ lágbára, ẹni tó bá lógun kì í pariwo, bẹ́ẹ̀ ṣe máa ń pariwo ńgbà yẹn mo lógun ẹ stop ẹ, alágbára ò kì í pariwo. Àwọn kan wà wọ́n lógun jù yín lọ, àwọn èèyàn ò mọ̀ o.
àwọn kan wọn máa pè bọ́n wọ́n máa dọ̀fẹ́ wọ́n máa disappear àwọn kan wọ́n tẹ̀lé pé wọ́n lè pọ́n jẹ jáde káwọn èèyàn máa jẹun oúnjẹ tí wọ́n sè wọ́n á pè jáde báwọn èèyàn lè máa jẹun àwọn tó lóògùn ẹ̀ wà o ògùn wà lóòótọ́ o understand àwọn onígbàgbọ́ nú ẹ̀ ni o ògùn wà fáwọn tó ń ṣe understand àwọn kan wà wọ́n ní ògùn bọ́ wọn ní pariwo wọn tẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ ní mọ̀pọ̀ lógùn tẹ bá ti padà di Sunday Igboho ẹ má pariwo pé ẹ lógùn mọ́ o ẹ má bá gọ́ọ̀mẹ̀ntì jà wọ́n ibà gọ́ọ̀mẹ̀ntì jà o gọ́ọ̀mẹ̀ntì lágbára o who say no government lẹ́yìn Ọlọ́run gọ́ọ̀mẹ̀ntì ló kàn o kì í ṣàjẹ́ kì í ṣoṣo kì í ṣe babaláwo kì í ṣe pásítọ̀ kì í ṣàfà o ẹni tó bá ṣe tí gọ́ọ̀mẹ̀ntì bá mú á kú sẹ́wọ̀n o ẹ̀yin tẹ́ǹtẹ́lẹ̀ Sunday Igboho ẹ mọ̀ nǹkan tẹ́ máa sọ ẹ má bu gọ́ọ̀mẹ̀ntì o ẹ má tún dá wàhálà lẹ́sẹ̀ Sunday Igboho lọ́rùn ẹ má dá wàhálà lẹ́sẹ̀ ráyìn náà lọ́rùn o ẹnìkan bá gọ́ọ̀mẹ̀ntì jà o tẹ́ bá ń bú gọ́ọ̀mẹ̀ntì tẹ́ bá ń ṣoríṣiríṣi tẹ́ bá gọ́ọ̀mẹ̀ntì àtọ́wọ̀ bá mú yín wọn ò rí ti yín rò ní o bọ̀ tó bá tó time tẹ̀bẹ̀ sí ní threatening gọ́ọ̀mẹ̀ntì wọ́n fẹ́ mú yín máa mú yín bí ẹ̀dìyẹ ni so gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣe kí ni wọ́n wà powerful ẹ jọ̀ọ́ ẹ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ́nbẹ̀ ilé ẹ̀kọ́ sí ẹ̀yin fans mojú tó ń fídíò ẹ̀ ní mọ̀nà ẹ̀ ní dààmú o ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣiṣẹ́ fídíò mo fọ́ lọ́nbẹ̀ ojú tẹ́ fi ń wò mí ojú yẹn ò ní fọ́ owó tẹ́ fi ń ra dátà pẹ̀lú gọ́ọ̀lọ́ owó yẹn ò ní tán o ọwọ́ yẹn ò ní kọ́ sàlàkọ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́hún ọwọ́ tẹ́ fi ń ṣiṣẹ́ fídíò tẹ́ fi ń tẹ like button tẹ́ fi ń comment ọwọ́ yẹn ò ní gé ẹ ní fọwọ́ gbọ́mọ sí ẹ Nàìjíríà yà tú àlà Nàìjíríà dá o ẹ ṣiṣẹ́ fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ ṣiṣẹ́ fídíò yìí kíkọ́ Sunday Igboho rí káwọn fans àtàwọn Yorùbá nation kọ́ lè rí fídíò ẹ jọ̀ọ́. ẹ kọ́lẹ̀ tí lẹ́yìn tèmi nílé lóko gbẹ̀yìn ọmọ Yorùbá ṣàlàfíà lẹ́wà àdúpẹ́ fọlọ́n mo rí news kan tó ń fly round tó ń sọ nípa brother wa Sunday Igboho tó ní ó ti rí presidential pardon kábíyèsí ọba wa Lamidi Ládọjà ẹ ṣe ẹ̀kọ́ àtúnṣe ṣùgbọ́n àwọn kan tèmi fẹ́ sọ kíákíá tó máa yé wa lélẹ̀ brother mi Sunday Igboho àdúpẹ́ fọlọ́n kọ́lọ́n jẹ́ ká lè dúpẹ́ délẹ̀ anyway nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ bá mi bá àwọn èèyàn yín sọ̀rọ̀ àwọn pàápàá àwọn tó jẹ́ agbẹnusọ fún yín lórí social media ṣe mọ̀ pé nígbà tá a bá ń sọ fúnra wa ó yẹ ká máa gbọ́ lọ́jọ́ kìíní àná ẹ ṣáà bá wọn sọ kí n sáré sọ nǹkan tí mo fẹ́ kẹ́ bá wọn sọ ẹ bá sọ fún wọn pé kí wọ́n sinmi ẹ̀dọ̀ níbi àwọn ọ̀rọ̀ àhesọ àyẹnusọ ọ̀rọ̀ ìbàjẹ́ tí wọ́n ṣe fún president wa Bọ́lá Ahmed Tinubu torí ní ọjọ́ kìíní àná nígbà táwa kan sáré pé kí bàbá yẹn kó di president a fẹ́ kí bàbá Tinubu di president a fẹ́ kó di president gbogbo ọ̀nà ni àwọn èèyàn yín gbà láti má jẹ́ kó ṣe ṣe ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé igi tí àwọn ìmọ̀lẹ́ kọ̀ sílẹ̀ olóde pàtàkì igunlé bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé ó jẹ́ elédè wa òun lọ́lọ́run ṣe fún lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kẹ́rí presidential pardon tẹ́rí gbà yẹn a dúpẹ́ fọlọ́run bàbá Adami ẹ ṣe dáadáa bí ọmọ Yorùbá ẹ mọ̀ pé Yorùbá a ní àwọn kankan lọ́wọ́ dáadáa ẹ ṣe dáadáa torí pé kí ẹ lè tún rí àánú gbà sí níwájú torí èmi rí dáadáa níwájú yín ṣó ti mo rí dáadáa níwájú yín ẹ ṣe dáadáa ẹ túbọ̀ máa ṣe dáadáa ẹ má yẹ kó máa bá yín níbi ìbàjẹ́ ẹ má yẹ káwọn èèyàn tì yín ẹ má yẹ káwọn èèyàn tì yín o ẹ̀yin lẹ mọ nǹkan tí ojú yín rí lẹ́nu ìgbà tẹ́ fi wà lẹ́yìn òdì lẹ́nu ìgbà tí ẹ rí àyè láti lè ṣe bó ṣe wù bẹ́ẹ̀ ṣe nílùú tẹ́lẹ̀ ìyẹn bẹ́ẹ̀ mo wá fẹ́ sọ fún yín lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ kí àwọn opposition kí wọ́n lò yín ní lílò láti lè dojú ìjà kọ ẹni tó ṣe yín lóore èyí gbọ́dọ̀ má gbàgbé olóore o bàbá Bọ́lá Ahmed Tinubu olóore yín ni bàbá yẹn jẹ́ o ẹ gbọ́dọ̀ gbàgbé olóore wọn olóore èyí kì í gbàgbé olóore ẹ̀ torí pé kí ni tó bá ti gbàgbé olóore àmọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ la máa ń pè wọ́n ẹ má hùwà ọ̀dàlẹ̀ ẹ máa ṣe tí ẹ wà gẹ́gẹ́ bí ọmọlúàbí láàrin ìlú ẹ̀yin tó wá jẹ́ agbẹnusọ ẹ máa mọrú àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ nínú ìlú ẹ máa mọ ohun tẹ́ máa sọ pàápàá fún ilẹ̀ Yorùbá wa tá a wà yìí nítorí pé kí ni ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá a máa ń ní ojú tì gan ẹ jẹ́ ká wọ ojú tì yẹn ká dẹ̀ wọ ọmọ tí wọ́n bí nínú ilé rí èmi ò ṣe lè láti àtàkì ẹnì kankan tí a bá wá rí ẹni tó wá ṣetán àti àtàkì mi Ọbalẹ̀ Elizabeth ẹ kú mọ̀ pé mi gan fúnra mi ò fi taratara gbádùn mo kàn dídì sọ pé mi ò fẹ́ ohun tó máa mú àbùkù bá wa ni torí tó bá ṣe é ṣe tó bá lọ jẹ́ pé àwọn elédè míì pàápàá àwọn èyí tẹ̀ ń lùlù pé kí wọ́n wọlé ń gbà yẹn that is àwọn bàbá ti bí bàbá dúdú mi ò ní dárúkọ wọn tẹ̀ ń lùlù pé kí wọ́n wọlé tó bá jẹ́ àwọn ni wọ́n wọlé ẹ má jẹ́ ń tàn yín èdè tí wọ́n bá gbọ́ èdè ara wọn ni wọ́n gbọ́ ohun tó bá sọ wọ́n ti gbọ́ nǹkan tí wọ́n sọ ibi tí bàbá ti àná dé sí ibẹ̀ ló máa dé sí tí ò ní tu láéláé ẹ̀dẹ̀ wá ṣèrántí pé kì í ṣe brọ́dà wa Sunday Igboho nìkan ṣo ló wà lẹ́yìn odi kò ń ṣe àwọn nìkan ní ìjọba àná ni wọ́n dé wọ́n ti wá ní orí ọ̀fẹ́ ẹjá mo rọ̀rọ̀ táwọn máa sọ nítorí pé brọ́dà wa míì tó ṣì wà ń bẹ̀ Nnamdi Kanu tá à ń gbàdúrà kó náà rí ojú rere látọ̀dọ̀ ìjọba torí gbogbo wọ́n ń jà síbi kan náà kó lè dá náà ni gbogbo wọn ń jà síbi kan kó lè dá ẹ̀yin tẹ́ ẹ̀ ń jà ní èdè ẹ̀yin ti brọ́dà mi lọ́hùn ẹ̀yin ti Nnamdi Kanu ẹ̀yin náà fẹ́ nǹkan ẹ fẹ́ freedom ni gbogbo everybody ń jà fún ẹ̀yin ti sisters mi náà ẹ̀yin náà fẹ́ freedom ni èmi Ọbalẹ̀ Elizabeth nígbà yìí náà tí mo fà kékọ́rí tí mo ní dandan àfi Tinubu èmi náà fẹ́ freedom ni a fẹ́ freedom fúnra wa àjọ ń jà kó lè dá ni ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá à ń jà sí lórúkọ Jésù ojú òní tiwa ìlú Nàìjíríà Ọlọ́run á bá wa tún ìlú yẹn ṣe Ọlọ́run á ṣàánú fún wa
gbogbo àwa tá a bá ti fẹ́ rere fún ìlú wa ó ti dìran kárí èrè ibẹ̀ lórúkọ Jésù èmi àti ìyájọ rere oko ẹ̀yin tẹ́ wà lórí ìlú odi ẹ máa kéré oko délé o lágbára Ọlọ́run gbogbo ilẹ̀ máa kó èrè oko délé gbogbo ilẹ̀ máa ráàánú gbà èmi náà máa ráàánú gbà àwọn tó wà Nàìjíríà náà máa ráàánú gbà ìlú Nàìjíríà ò ní dàrú ẹ má jẹ́ ká lọ́wọ́ síbi tí ìlú ti máa dàrú bí ìlú wa bá dàrú kò síbi tá a fẹ́ gbégbà nítorí pé kíni àjò lè dàbí ilé mo sì ń jẹ́ bẹ́ẹ̀ ọba ní Elizabeth lórúkọ mi stop ṣe bí Adébọ̀wálé Adé Tinubu ìjọba ajáde má tàn lé orúkọ tó bá wọn kẹ́ pè mí ó dàbọ̀ I love you bye bye. Quick one. On behalf of Chief Sunday Igboho Owó Baba Dami, Freedom at last, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o, adúpẹ́ pẹ́ òkun. Inú mi dùn, ayọ̀ mi kún lónìí torí ìròyìn tí mo gbọ́ lórí gbajúgbajà akọni ní olóyè Sunday Igboho akọni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tó jà fitafita fún ọ̀rọ̀ Yorùbá nation. Adúpẹ́ pẹ́ òkun wípé wọ́n ti tú sílẹ̀. Ìjọba olóyè Bọ́lá Ahmed Tinubu adúpẹ́ pẹ́ òkun. Adúpẹ́ lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá. Gbogbo ọba ilẹ̀ Yorùbá la dúpẹ́ fún wípé wọ́n ṣe o. Látòrí Aláàfin Ọ̀yọ́, látòrí ọba wa Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, ọba Àwùjalẹ̀, gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá tó fi dórí Kábíyèsí ọba Olúbàdàn. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹni ọjọ́ bíi 2 sí 3 la rí píkṣọ̀ Kábíyèsí Olúbàdàn lọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà olóyè Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n o àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìrìn àjò tí Kábíyèsí ọba Olúbàdàn tó rìn lọ sí ọ̀dọ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun la gbọ́ wípé wọ́n ti tú olóyè Sunday Igboho Májà Sọ́lá Owó Baba Dami akọni Oòduà àkọ́kọ́ nílẹ̀ Yorùbá wọ́n ti tú sílẹ̀ kó máa lọ ní ayọ̀ àtàlàáfíà. Ṣùgbọ́n o kí ni mo ti torí ẹ̀ wá ní àárọ̀ yìí ni ọ̀rọ̀ ìmọ̀ràn tí mo fẹ́ gba olóyè Sunday Igboho ilẹ̀ Yorùbá ò ṣeé jà fún o ilẹ̀ Yorùbá ò ṣeé jà fún. Kí ló jẹ́ mọ̀ òun ni lórí ọ̀rọ̀ Fẹlá Aníkúlápó Kútì àti gbajúgbajà olórin ní Wizkid tí wọ́n fa fàmífà táwọn èèyàn sọ lórí ẹ̀rọ ayélujára wípé ta ló ga jù nínú àwọn méjèèjì tó jẹ́ kí n mọ̀ wípé Yorùbá ò ṣeé jà fún. Wọ́n ní kí ni Fẹlá Aníkúlápó kí ló ṣe fúnlẹ̀ Yorùbá kí ló ṣe fún Nàìjíríà tá ránṣẹ́ ohun burúkú ò ní fọ̀ sí wa o. Ìmọ̀ràn tí mo fẹ́ gba Sunday Igboho ní wípé Yorùbá ò ṣeé jà fún ilẹ̀ Yorùbá ò ṣeé jà fún. Dátì ẹ mọ̀ Sunday Igboho dátì ẹ mọ̀ àsìkò tá a wà yìí àsìkò Bọ́lá Ahmed Tinubu ni ṣiṣẹ́ fún olóyè Bọ́lá Ahmed Tinubu tẹ̀lé Ládọjà fọmọ Nàìjíríà sílẹ̀ fọmọ Yorùbá sílẹ̀ Yorùbá ò ṣeé jà fún. Bí Sunday Igboho bá ń gbọ́ fídíò láàárọ̀ yìí ìmọ̀ràn mi ni fún o wípé kó tẹ̀lé bàbá wa ọba Olúbàdàn of Ìbàdàn kó sì tẹ̀lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọlé election tó ń bọ̀ yìí nítorí pé Yorùbá ò ṣeé jà fún. Jà fórí ààrẹ Sunday Igboho jà fórí ààrẹ ìníṣọjù báyìí lọ. Màá tún wá bí màá ṣe pé olóyè Sunday Igboho màá bá wọn sọ̀rọ̀ nídàákọ́ńkọ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ wípé Yorùbá ò ṣeé jà fún. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.